Olúwo ti ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti ìlú àkọ́kọ́. Ó mà ti sọ nǹkan tí ó fẹ́ kí àwọn oníṣẹ̀ṣe pàápàá àwọn ẹlẹ́sìn Ifá kí wọ́n ṣe láti lè jẹ́ kí ó dákẹ́ lórí bó ṣe máa ń sọ̀rọ̀ tó sì máa ń yẹ̀yẹ́ àwọn ẹ̀sìn ìbílẹ̀ àtàwọn oníṣẹ̀ṣe. Kì í ṣe ìròyìn tuntun mọ́ pé látìgbà tí Olúwo ti ìlú Ìwó tó ti jọba lọ́dún 2016 ló ti mú ní iṣẹ́ láti máa tako ìṣẹ̀ṣe àti àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tó sì jẹ́ pé níṣe ni kábíyèsí máa ń gbógun ti òrìṣà bíbọ tó sì jẹ́ pé àwọn òòṣà ilẹ̀ Yorùbá bíi Ògún, Ṣàngó, Ọbàtálá ẹni kábíyèsí ti yẹ̀yẹ́ láìmọye ìgbà èyí tó máa ń bí àwọn oníṣẹ̀ṣe nínú. Ṣá o, láìpẹ́ yìí ni ààrẹ ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn onífá lórílẹ̀‐èdè Nàìjíríà olóyè Fákáyọ̀dé Fátúndé ló fi àtẹ̀jáde síta níbi tó ti kìlọ̀ fún Olúwo wípé kó má ṣe fi ọ̀rọ̀ ẹnu ẹ̀ kí kábíyèsí má fi dá wàhálà sílẹ̀ ní ìlú Ìwó àti ilẹ̀ Yorùbá, tó sì ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Nurudeen Adémọ́lá Adélékè àti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá láti tọwọ́ ọmọ kábíyèsí bọ aṣọ nítorí pé wọ́n lọ́rọ̀ tó ń sọ lè dá wàhálà lẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n tún sọ pé bí kábíyèsí ṣe ń sọ pé òòṣà ni àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń bọ òun ní ilé ìtumọ̀ sí pé kò ní ìmọ̀ kankan nípa ẹ̀sìn ìbílẹ̀ tí wọ́n sì ní kí kábíyèsí kó lọ tún ẹ̀ kọ́kọ́ nípa ìṣẹ̀ṣe kó tó máa sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣá o, nígbà tó ń sọ̀rọ̀ Olúwo ní tí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ pàápàá àwọn onífá bí wọn kò bá fẹ́ kí òun sọ̀rọ̀ tàbí tàbùkù ẹ̀sìn wọn má àti àwọn òrìṣà wọn, ó ní nǹkan ẹyọ kan tóun fẹ́ kí wọ́n ṣe ni pé kán lọ kéde kan jẹ́ kí gbogbo ayé mọ̀ yìí pé Yorùbá kọ́ ló ní ẹ̀sìn ìbọ̀rìṣà o. Ó ní nǹkan àjèjì tí Yorùbá ò mọ̀ ni. Ó ní Yorùbá ò tiẹ̀ bọ̀rìṣà rí láyé wọn, ó náà ṣẹ̀ gbé dé ni. Ó ní láyé àwọn baba ńlá Yorùbá wọn Olódùmarè ni wọ́n ń sìn, wọn kì í bọ òòṣà. Ó ní ọmọ ọdún mélòó ni Ògún. Ó ní Ṣàngó nìyẹn lẹ́ẹ̀lẹ́ẹ̀mbẹ̀ ní ìlú Ọ̀yọ́. Ó lọ́dún tí wọ́n bí ò tiẹ̀ tí ì pẹ́. Ó ní báwo làwọn èèyàn ṣe wá máa bọ èèyàn ẹlẹ́ran bíi tiwọn. Ó ní Odùduwà tó jẹ́ ọba Yorùbá. Ó nígbà tó wà láyé wọn tí ì bí Ògún àti àwọn Ṣàngó. Ó ní lẹ́yìn ni wọ́n ṣẹ̀ wá dé. Ó ní bí Odùduwà ọba wa bọ Ṣàngó àti Ògún, ó níbo làwọn tó ń bọ wọn lásìkò ṣe wá rí tiwọn. Ó lé lè túmọ̀ sí wípé ẹ̀sìn àjèjì tí wọ́n lọ gbé wá láti ilẹ̀ òkèrè ìní òrìṣà bíbọ. Ó ní wọ́n rántí pé ní ilẹ̀ òkèrè náà ti ń bọ òrìṣà tẹ́lẹ̀. Ó ní àti ilẹ̀ òkèrè làwọn tó ń bọ òòṣà báyìí ti lọ kọ́ wá tí ò ṣe àṣà Yorùbá. Olúwo wá ní bí àwọn oníṣẹ̀ṣe bá ti lè gbà pé ẹ̀sìn ìbọ̀rìṣà ìyẹn ìṣẹ̀ṣe kì í ṣe ẹ̀sìn àti àṣà Yorùbá, tí wọ́n jẹ́ kó dì í mọ̀ páwọn kan ń ṣe ni tí wọ́n máa lọ ọmọ Yorùbá lọ́rùn. Ó lóun ṣetán láti gba àlàáfíà láàyè tóun kò sì ní máa sọ̀rọ̀ burúkú sí wọn mọ́. Ní báyìí Olúwo ti sọ nǹkan tó fẹ́ tí àlàáfíà ò fi jọba láàrin àtàwọn oníṣẹ̀ṣe o, ṣùgbọ́n táwọn oníṣẹ̀ṣe ń sọ fún pé ó ń tan rẹ̀ jẹ ni àti pé bí ò bá dẹ́kun láti máa tàbùkù àwọn ó ń wá wàhálà àti wípé kábíyèsí yóò padà di ẹni ẹ̀tẹ́ àti ẹni àbùkù láwùjọ ni àti ẹni